jẹ́ Máàlì. ìgbà tíjọba Máàlì gbé táwọn ń bọ̀ nínú àwọn àjọba Máàlì ni àwọn Gbàdàmísìn àti Gbàdàmásì àwọn ìran kan ní jẹ́ Gbàdàmásì àwọn ẹni Gbàdàmísìn odidi ìlú ni ìran ni wọ́n. olóòkọ pírẹsidẹ́ǹtì wa Nàìjíríà ẹgbẹ́ ló ti tó kọ ọ̀rẹ́ àbá yìí kan sì jẹ́ Gbàdàmásì. ọba mọ̀ọ́rán wa èmi sì ń jẹ́ Bídìmásì àwọn kan ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n Gbàdàmásì lọ́gbàdúmọ̀. Gbàdàmásì ni wọ́n lò ní Haúsá Gbàdàmásì ni wọ́n lò ní Yorùbá. Bídìmásì ṣẹ̀ṣẹ̀ dé ni kò wọ́n gbajúmọ̀. wòlíì kan ní asírùsùnú bí káyàdẹ́tù yẹ́dẹ̀lẹ̀ ẹ̀kẹta òun ní jẹ́ Bídìmásì òun ọ̀gbajúmọ̀ tó Gòdámísì tó bí di ìran ní Gòdámísì. nínú àwọn ará Gòdámísì làwọn Wòǹgárà. àwọn Wòǹgárà yìí àwọn ni wọ́n wá kúrò ní Máàlì àwọn ń bẹ láàrin ìjọ Máàlì àwọn aráàlú Máàlì àti Ghana àwọn lọ́fọ̀mù Wòǹgárà. àwọn ló sì kọ́kọ́ lajú nínú dúdú fún ìmọ̀ àti fún ẹ̀sìn Islam. àwọn náà wá mú ẹ̀sìn wọlé Haúsá ẹbí Haúsá pé ń bọ́ wọ́n ti ṣe Islam ká ń fún wọn ní Islam lọ́dọ̀ àdàbí wọ́n ti gbà á fi lọ́dọ̀ sáà lọ́dọ̀ Wòǹgárà ni Wòǹgárà lọ sọ Haúsá di mọ̀lẹ́. àwọn Wòǹgárà ọ̀hún wọ́n wá láti ìlú wọn wọ́n wá sọ̀kalẹ̀ sí Katsina. Katsina ni wọ́n dé sí Katsina nílùú tẹ́lẹ̀. Katsina nílùú obìnrin kan ní jẹ́ Katsina ọkọ ẹ̀ lọ́tẹ̀lú. ká má yà síbẹ̀ wọn. àmọ́ wọ́n gbajúmọ̀ ń pa pé obìnrin ní jálásìkì ó sì jọ bí alára méjì bí àjẹ́ bí nǹkan. wọ́n bá ń pè ń Katsina wọ́n bá lóko ọkọ ọba jẹ́ ọkọ ọdún mọ́ níyàwó ń bá ń jẹ́ ọkọ ọdún. ó di Katsina nù ní. bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ọdún bẹ́ẹ̀ ní Zaria Mẹ́dínà Zaria pé zọ́zọ́ ló kọ tiẹ̀ kó tó wá ṣẹ̀ṣẹ̀ kan Àmínà kó tó ṣẹ̀ṣẹ̀ kan Pàkúà. ni wọ́n sọ̀kalẹ̀ sí Katsina ń bẹ̀ ni wọ́n pẹ́ ní Islam pẹ́ ń bẹ̀ gbogbo ilẹ̀ Haúsá Katsina lọ́jà wà torí ló súnmọ́ ilẹ̀ Lárúbáwá ló súnmọ́ òkè lọ́hùn. nígbà tí Kánò ó dìde pẹ̀lú Katsina wọ́n fa 100 ọdún ní Katsina pẹ̀lú Kánò fi jagun gẹ́gẹ́ bí Faransé pẹ̀lú Gẹ̀ẹ́sì ti fi 100 ọdún jà wọ́n tó gbà fọ́ra wọn. bẹ́ẹ̀ ni Katsina pẹ̀lú Kánò ja ogun 100 ọdún kótó di wípé Kánò wa ń wí ní Katsina fẹ́ de ìwé yìí. àmọ́ ní ẹni tó mú ìsìlámù wá láti Katsina làwọn Wòǹgárà ti mú ìsìlámù lọ Kánò láyé ọba Zamankawa. ọba àgbà náà ní jẹ́ Zamankawa èyí sì ń jẹ́ ọ̀kan ń jẹ́ ọba kẹjọ nínú àwọn ọba Bagauda. ẹ̀rí Bagauda ń tiẹ̀ òun là kọ́kọ́ bíi Báwà sì là kọ́ bíi Bágídá. Bágídá ni gbogbo Haúsá máa ń wè wípé ìran bàbá àwọn ń bí táwọn ti fẹ̀ nù ní. Haúsá kejì lèyí o. Bágídá ń tiẹ̀ òun wá láti ilẹ̀ gábàsì ni ó sì dé sí Bọ̀rọ̀nù. ó sì ní sọ́jà rẹ̀ lọ́ba Bọ̀rọ̀nù máa wà lò ńgbà tí wá sọ́jà wá tán tí ó kù fẹ́lẹ́fẹ́lẹ́ lọ́ba fi wá di wípé ọba wa sá lọ́dọ̀ ọba Bọ̀rọ̀nù ìdíbàwà ǹjẹ́ Bágídá ọ̀sá lọ́dọ̀ ọba Bọ̀rọ̀nù yẹn ìlú tí ó lọ lọ́ba wa lọ ìlú Kàbàrà. ìlú Kàbàrà yẹn ìlú kan ní bẹ̀ ni wọ́n ń jẹ́ Daura ọba bẹ̀ ní jẹ́ Kàbàrà. lẹ́yìn wéwé òun ni Gìdìrígìdì wà ní Daura. obìnrin gbogbo
gbà wípé Haúsá ṣáájú wa níbí ìmọ̀ Haúsá ọgbà pẹ́ nìkan ṣáájú òun èyí tá à ń sọ fún ọ ní pé kẹ́ ẹ gbà pẹ́ nìkan ṣáájú yín wòǹgàrà lọ ṣáájú yín wòǹgàrà lọkọ yín kéwù wòǹgàrà lọkọ yín ní Islam wòǹgàrà náà ti ń bẹ láyé dòní àwọn abàdámì sí náà ti ń bẹ láyé dòní ẹ gbàgbé wọn ẹ lọ rántí wọn ẹ bá sọ fáwọn ọmọ ẹ̀yà Haúsá yìí pé ẹ má gbàgbé àná àwa yìí ṣe bùtùlù ajájẹ gbàgbé àná a kì í sì ṣe bùtùlù alájẹ gbàgbé ọ̀la ẹ má jẹ́ àbá wọn ká sàdí ọ̀dà ẹ má ṣe jẹ́ àbá wọn ká sàdí ọ̀dà àwọn bùtùlù alájẹ gbàgbé àná àti bùtùlù alájẹ gbàgbé ọ̀la ẹ má jẹ́ àbá wọn ká sàdí ọ̀dà ẹ má ṣe jẹ́ àbá wọn ká. Kan ló dé sí ní àgbàlagbà ọwọ́ abéèrè omi ó ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ làwọn mú mi lẹ̀ ó ti jẹ́ ó ní kànga kan náà làwọn ń lò kànga kan náà táwọn sì ń lò yé ejò kan wà ń bẹ̀ ìjọ kan ló fi ilẹ̀ fáwọn pé káwọn pọn téèyàn bá dán wò tí ìṣèjọ́ tọ́yọ̀ da yọ bolo ẹ̀ lọ́pàlú ẹ̀ ha bàbá gíga ní kí ó sì ní ìdá lọ́dọ̀ ìdá ẹ̀ńdù wá ní kọjá pé bọ́ba ti kọjá lára gan ilà fara àdúgbò méjì lamuyẹlẹ kan sẹ́yìn àdúgbò ilà fara. lamuyẹlẹ kan sẹ́yìn. kájùhù mímọ dídán dáná mímú ẹ lamuyẹlẹ kan sẹ́yìn kò ní pàdé kankan ilà fara àti kó gé méjì lẹ́ẹ̀kan náà ọba ti lọ báyìí yóò gé méjì ni ìdá ni ń bẹ lọ́wọ́ ẹ̀ ìdá ni ń bẹ lọ́wọ́ ẹ̀ iye ètò ní kọjá ẹ̀kan mi ní kànga ní ẹ̀sùn mbẹ̀ ìgbà kànga dà ọ̀rẹ́ náà gbà kànga sí bá náà gbà kànga sí ètò lójú ní bá yọ ọdún kẹrù eré ńlá ètò tó ti yà nǹkan kí n kan ètò ní ní jẹ́ sẹ́ríkì bẹ́ẹ̀ bá ti Haúsá pé kí ní kan jẹ́ sẹ́ríkì sẹ́ríkì Haúsá wa sẹ́ríkì kí ni ẹ pé kí ni túmọ̀ sẹ́ríkì ètò ní jẹ́ bẹ́ẹ̀. Àbáyọ kí dàbá kọjá àdàmbẹ yẹn lọ́ba ti gbé ilé ẹ̀jú lẹ̀ ọgbẹ́ ilé ẹ̀jú lẹ̀ ẹ̀jú lọ ọ̀sà lọ́ba tọ̀ àwọn èèyàn ti kọjá láyé kọjá èèyàn ọjà ìjẹun àwọn kọjá èèyàn ọjà ìjẹun bí àyà níní àyà níní tó gùn lọ́dọ̀ lọ́ba yọ ẹ̀jú òní jáde wípé yọ bomi jẹ ẹ̀jẹ̀ rẹ̀ bomi jẹ òru ẹ̀ ọba yọ jáde lọ́wọ́ ọ̀tá báyìí. Lọ́ba ni wọ́n dọ̀ gbogbo mi ni wọ́n kókó mbẹ́ wọ́n dànù kí ni ọwọ́ àtún fún ọmọ kan. Lòkìkí bá kàn tí wọ́n bá ń pẹ́ ǹjẹ́ gíga mẹ́ kẹsẹ̀ ń sẹ́ríkì. Ina mai kẹsẹ̀ ń sẹ́ríkì ina wane ya kẹsẹ̀ sẹ́ríkì waye wane shi ina gidansa ina yake mai kẹsẹ̀ ń sẹ́ríkì. Kí pààrà lé ẹni ọ̀pá sẹ́ríkì ni wọ́n bá sọ di ilé gidan sẹ́ríkì. Lọ́ba dọ̀wọ́rá bá ní sébẹ̀ lónìí ètò kù ń bẹ̀ lórí pé níjọ́ táwọn ti ń bẹ wàhálà omi yìí ni ìwọ ló ti bẹ́ẹ̀ òun sọ̀rọ̀ ń da ìjọba fún ọ ọmọ òun kan ni kó o ti fẹ́ òun gbéjọba fún ọ níjọba bá padà sọ́dọ̀ bá dídà ní bá wá ń jẹ́ òun ní wọn ni wọn ń pè ní sẹ́ríkì lèkìtì sẹ́ríkì ní tẹ́lẹ̀ ló bá di sẹ́ríkì. òun lọ wá bí ọmọ tí wọ́n wá bí ló bí báwò
àwọn ọmọ fún ó ń tọkùn lóbi fún àkọ́bí ẹni bàtọ̀ òdá òun ni wọ́n ní ló fi ránṣẹ́ sí Kánò bí kọjọ bá ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun ni Kúmàyó ló fi ránṣẹ́ sí Katsina ó sì fi gùngùn mọ́ ó fi ránṣẹ́ sí Zaria ó fi Àgàzòrí ó fi ránṣẹ́ sí ọ̀nà Rọ́nù lọ́ba pín wọn bẹ́ẹ̀ ìyàwó wọn ni àti ní Zamfara àti Gòbírí gbogbo Gòbírí pẹ̀lú Zamfara wọ́n tún mara àwọn nǹkan kan náà ni níjọ́ náà lọ́kùn Gòbírí ọ̀dà nǹkan ni nígbẹ̀yìngbẹ̀yìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yọ Gòbírí ní gbogbo àwọn eléyìí bá fi fọ́ọ̀mù Haúsá pọ́kọ̀ì ni wọ́n bá sọ gbogbo Haúsá yòókù di Haúsá Banza. èyí ni ti ń bẹ ní gọgọrọ ọdún márùn kí Sùmánù kiri fòdì ọtọ. Ìsìláàmù sì ti wà láàrin bẹ́ẹ̀ tọ́jẹ́ pé àwọn Katsina ló mú wá àwọn Wòǹgàrà ló mú wá. tó ìtì tó fi wá di wípé ẹ̀sìn ni wá ọwọ́ àgbàlẹ̀ Ìsìláàmù gbalẹ̀ ẹ̀ bá ń káyà ń bọ̀ ládé.